ọ̀rọ̀ wa lónìí ọ̀rọ̀ nípa ṣẹ̀ríà ni. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí a ó rí pé ọ̀rọ̀ pọ̀ nípa ọ̀rọ̀ ṣẹ̀ríà. Wọ́n fẹ́ dá ṣẹ̀ríà lẹ̀ níbì kan, wọ́n fẹ́ dá ṣẹ̀ríà panel lẹ̀ níbì kan, ṣẹ̀ríà court àwọn mùsùlùmí láwọn ń fẹ́. Àwa pín sí méjì, kódà mùsùlùmí mi náà pín sí méjì. Ààrẹ tí ó takò pé ṣẹ̀ríà kíni? Ọ̀rọ̀ ṣẹ̀ríà là ń sọ yìí débi ń pa àwọn ènìyàn. Ṣẹ̀ríà àṣìláwọn tó sọ pé àgbùrọ̀ ní ṣẹ̀ríà níṣẹ́ ọ̀ràn èèyàn ní ká ní ṣẹ̀ríà. Kí ló yẹ kó jẹ́ ojúṣe wa mùsùlùmí? Àkọ́kọ́ ni pé ẹjá sọ ẹnu wa mùsùlùmí. Gbogbo ń tàà bá nímọ̀ nípa rẹ̀ má dá sí. In tó bá nímọ̀ nípa rẹ̀ má dá sí. Ẹ̀ṣẹ̀ ńláńlá nínú Islam kíyàn sọ̀rọ̀ nípa Islam ní tó nímọ̀ nípa rẹ̀. Kó dákẹ́ ó pé ẹjú kó sọ sí tó mọ̀ nípa rẹ̀ lọ. Ọlọ́run ní gbogbo ẹni tí bá máa dá sí ẹ̀sìn tí ń sọ̀rọ̀ nípa Islam ní tí ò nímọ̀ rẹ̀ ẹniyẹn ìlànà èṣù ní ń tẹ̀lé. Haramu ni kíyàn sọ̀rọ̀ sí nǹkankan gbogbo tó bá wọlé jẹ́ láì nímọ̀ nípa rẹ̀. Kíyàn wá sọ̀rọ̀ nínú Islam láì nímọ̀ nípa rẹ̀ haramu lílé yóò gan lọ́tọ̀. Ẹ̀dàkọjá sọ ẹnu wa. Ẹlẹ́ẹ̀kejì, àwọn nǹkan bí mẹ́wàá kan wà tààlà gbọ́dọ̀ mọ̀ nípa ṣẹ̀ríà. Àkọ́kọ́ ni pé kí ni ṣẹ̀ríà gan? Ṣẹ̀ríà túmọ̀ sí òfin. Gbogbo òfin tó bá wọlé jẹ́ òun náà ń pè ní ṣẹ̀ríà. Ṣùgbọ́n ní nígbàgbọ́ wa ṣẹ̀ríà túmọ̀ sí òfin Ọlọ́run. Òfin Ọlọ́run tá a yọ nínú Al-Qur'an al-Karim àti nínú hadisi Ànábì sallallahu alaihi wasallam. In tí wọ́n ń pè ní ṣẹ̀ríà nìyẹn. Òfin Ọlọ́run. Gbogbo ṣẹ̀ríà yòókù tí ń bẹ láyé, gbogbo òfin yòókù tí ń bẹ láyé kìí ṣe òfin Ọlọ́run. Àgbélẹ̀rọ ènìyàn bíi tiẹ̀ àtèmi náà ni. Òfin ẹyọ kan tó wà láyé tó jẹ́ tọlọ́run òun náà ni ṣẹ̀ríàtú al-islamiyya, Islamic law, òfin Ọlọ́run. Ẹlẹ́ẹ̀kejì, ṣé ẹ rí òfin Ọlọ́run yìí nínú Islam nígbà bá ti jẹ́ pé owó alágbà Ọlọ́run ọba gbọ́ ọ̀ranyàn ni ká lo òfin Ọlọ́run nínú ìṣẹ̀mí wa. Inú Suratu Jathiyah aya 18 Ọlọ́run ní thumma ja'alnaka ala shari'atin minal amri àti gbé ṣẹ̀ríà fún ẹ o. Ìlànà tó rìn nínú ẹ̀sìn yìí òfin tí ó dé bó ṣe gbáyé gẹ́gẹ́ bí mùsùlùmí Ọlọ́run láti là á kalẹ̀ fún ẹ o ìrẹ mùsùlùmí. Fattabi'ha òfin Ọlọ́run yìí ni kó tẹ̀lé o. Wala tattabi' ahwa alladhina la ya'lamun. Má tẹ̀lé ìfẹ́ ẹnu àwọn aláìmọ̀kan. Àwọn aláìmọ̀kan tó jẹ́ pé Ọlọ́run gbófin kalẹ̀ àwọn wá ní òfin Ọlọ́run àwọn ó gba sẹ́gbẹ́ kan òfin tàwọn ìfẹ́ ẹnu tàwọn làwọn ó máa ṣe. Ọlọ́run ní má tẹ̀lé wọn. Gbogbo òfin tán bá lè gbé kalẹ̀ tó bá ti lè tako ṣẹ̀ríà a gbọ́dọ̀ tẹ̀lé òfin náà. Òfin Ọlọ́run la gbọ́dọ̀ tẹ̀lé torí pé mùsùlùmí ni wá ẹni tó jupájú ṣẹ̀ẹ́lẹ̀ fọ́lọ́run. Gbogbo òfin tán bá lè gbé kalẹ̀ tí ò bá tako ṣẹ̀ríà ó lè má wà nù Kùránì o ó sì lè má wà nù hadith ṣùgbọ́n kò tako kò sí láì fi ń bí a lè tẹ̀lé. Ṣùgbọ́n ẹni tó bá ti tako ọ̀ranyàn ni mùsùlùmí a gbọ́dọ̀ tẹ̀lé òfin náà. A gbọ́dọ̀ tẹ̀lé òfin náà. Ẹlẹ́ẹ̀kejì nìyẹn. Ẹlẹ́ẹ̀kẹta tá a gbọ́dọ̀ mọ̀ òun náà ni pé ṣẹ̀ríà tó máa ń dàpọ̀ ṣẹ̀ríà ṣe pé kápáyàn kájúyàn ló kópa kágéyàn lọ́wọ́ yíyan kọ́ nìkan náà ń pè ń ṣẹ̀ríà. Ìjìyà tí ń bẹ nù ṣẹ̀ríà nìyẹn. Ṣẹ̀ríà yóò sọ fún wa bóòlà àti lọ́kọ bóòlà àti fẹ́yàwó bóòlà àti tọ́mọ bóòlà àti píngún bóòlà àti búyàn ní nǹkan bóòlà àti ṣòwò òwò là gbọ́dọ̀ ṣe kí la lè jẹ kí la lè jẹ bóòlà àti wọṣọ bóòlà àti gbọ́dọ̀ wọ̀ bóòlà àti bára wa ṣe tó kú bá kú bóòlà àti ṣe dúkìá tó filẹ̀ bóòlà àti pín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣẹ̀ríà ni ẹ má jẹ rìbá ẹ má jẹ haramu kí náà ń pè rìbá kí náà ń pè haramu bóòlà àti kírun bóòlà àti gbààwẹ̀ bóòlà àti yọ zakat bóòlà àti lọ sí hajj gbogbo wa ti ń ṣe ṣẹ̀ríà. Ṣùgbọ́n àwọn ṣẹ̀ríà kan bẹ tó ní ìdílé òfin tó ní ìdílé ìdájọ́ tó ní ìdí ṣẹ̀ríà court. Ọ̀pọ̀lọpọ̀ wa là ń fẹ́ra wa là ń kọ́ra wa sílẹ̀. Ẹlòmíì ìyàwó tó fẹ́ sílé ó ti kú òníyàwó rẹ̀ tipẹ́. Kò sí ṣẹ̀ríà ni kò sí ṣẹ̀ríà court ni ló fi rò pé ìyàwó rẹ̀ ni ìyàwó tó ti kọ̀ kalẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ó yìí tó wà nulẹ̀ rẹ̀ kìí sí ìyàwó rẹ̀ mọ́ sìná ló ń ṣe. Ọ̀pọ̀lọpọ̀ wa là ń píngún
kìí ṣe bí Islam ti ní á pín nígbà tá a ní kóòtù tá a lọ tí ó bá wa pín ọ̀pọ̀lọpọ̀ ló ti kọ wíìlì ẹ̀ka lẹ́sìn wíìlì tó kọ ṣé bó ti pín ogún fáwọn ọmọ rẹ̀ ṣé wíìlì lélẹ́yìn àbá ìmọ̀ kan gbogbo ẹni tó bá kọ wíìlì kalẹ̀ tó fẹ́ pé nínú wíìlì rẹ̀ ó ti pín ogún àwọn ọmọ rẹ̀ lágbájá múlẹ̀ òní ọ̀pìn báyìí òní kò mú nǹkan báyìí òní kan báyìí àyèmọ̀ kan ló kọ́ kalẹ̀ yẹn kìí ṣe wíìlì. Ọlọ́run ti pín ogún rẹ̀ tó bá sí láyé mọ́ èyí tó lè ṣe ń bẹ̀ ní kó lè bu àwọn ọmọ rẹ̀ tó bá fẹ́ bùn ní nǹkan bùn wọn látàyé kéde kálukú sì gbé nǹkan rẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé èyí tí wọ́n mú lẹ́yìn ìgbà tó bá sí láyé mọ́ ni inú mìíràn nìyí ń lọ ogún pínpín ṣẹ̀rí àti pínkó kalẹ̀ ó gbúdọ̀ pín nílànà míì ṣùgbọ́n kóòtù wo là á lọ tí ó ràn wá lọ́wọ́ lórí eléyìí ìlà fi nídìí ṣẹ̀ríà court ẹ wá rí ṣẹ̀ríà yìí gẹ́gẹ́ bí mo ti sọ òfin Nàìjíríà faramọ́ ká ṣe kíni ká lo ṣẹ̀ríà bíi 73 times lẹ́ máa rí gbólóhùn ṣẹ̀ríà 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 nínú constitution Nàìjíríà 1999. Òfin Nàìjíríà faramọ́ ká dá ìlú tó bá wù state tó bá wù láti ní ṣẹ̀ríà court. Ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí láti wá ń béèrè lọ́wọ́ àwọn aṣáájú wa nílẹ̀ Yorùbá pàápàá jùlọ wọ́n sì ń yí sí wọ́n sì ń yí sọ́hùn kò yẹ kó rí bẹ́ẹ̀ àwa mùsùlùmí àti ìṣiṣẹ́ tó àwọn apá kan bẹnu ṣẹ̀ríà tó jẹ́ pé kóòtù la gbọ́dọ̀ gbé lọ ṣẹ̀ríà kóòtù ni yóò bá wa yanjú ẹ̀ bọ́pọ̀lọpọ̀ wa ti ń ṣe yìí a lè dáná níwájú Ọlọ́run ẹ má jẹ́ ìjọba wa sọ wá di ẹni tí ó wọ̀ náà níwájú Ọlọ́run torí à ń ṣe nǹkan míì tó lòdì sófin Ọlọ́run a gbọ́dọ̀ jẹ́ kí iṣẹ́ a gbọ́dọ̀ make sure pé ìjọba wa gbé ṣẹ̀ríà kóòtù kalẹ̀ a gbọ́dọ̀ jà fún eléyìí tá a bá wá ní kóòtù kò sí ní tó burú ń bẹ̀ ká ní àwọn ìgbìmọ̀ ikọ̀ mùsùlùmí tó jẹ́ pé wọ́n ó máa ṣèdájọ́ fún wa tó wọ́n máa fi gáìdì wa nípa ntọ́lọ́wọ́n ọba fẹ́ nípa ọ̀rọ̀ káfẹ́ra wa ni àti kakọra wa sílẹ̀ kápíngún ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní ìtàn pé ń ṣẹ̀ríà panel òfin Nàìjíríà faramọ́ ká ní ṣẹ̀ríà panel gbogbo ẹni tí ó bá ń takò wípé ṣẹ̀ríà panel wọ́n ní níbì kan ṣẹ̀ríà arbitration rárá o wọn ò gbúdọ̀ jẹ́ wọn ò gbúdọ̀ aláwọ̀ rẹ̀ aláìmọ̀kan ni kò mẹ̀sìn Ọlọ́run kò tún wá mọ òfin ìlú wa kò mẹ̀sìn Ọlọ́run kò tún wá mọ òfin ìlú wa ẹni tó bá ti wá já aláìmọ̀kan èèyàn máa ń jẹ́ kí wọ́n mọ̀ ni èyí ó kọ́ ẹni tí ò bá mọ̀ ni àáfàá tí bá ń takò káníṣẹ̀ríà nílẹ̀ Yorùbá ọ̀rọ̀ òye ni àbó nífẹ̀ẹ́ nu ọ̀rọ̀ òye àbífẹ̀ẹ́ nu ń dààmú rẹ̀ ṣẹ̀ríà ti wà láàrin wa ṣùgbọ́n àwọn nǹkan bẹ tó yẹ pé kóòtù ṣẹ̀ríà court la nídìí fún tá a bá wá ní kóòtù káníṣẹ̀ríà panel Taj Bank ta ní ṣẹ̀ríà ni ṣẹ̀ríà bank ni lédè Taj Bank láwọn ó ya yín lówó wọn wàá gba èlé lórí ẹ̀ tẹ́ ẹ bá ti lọ lẹ́yìn ó ti tako ṣẹ̀ríà Jaiz Bank báńkì ṣẹ̀ríà ni Lotus Bank báńkì ṣẹ̀ríà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ Alternative Bank báńkì ṣẹ̀ríà ni wọ́n fẹ́ gbé ọ̀rọ̀ nípa ìyánilówó àfi ìfowósòwò ìfowópamọ́sọ́dọ̀ wọn ṣẹ̀ríà ni wọ́n gbé lé sùkúùkù tọ́pọ̀lọpọ̀ wá invest sí tẹ́ ẹ kówó fúnjọba lórí ẹ̀ sùkúùkù tẹ́ fi kọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ní Nàìjíríà ṣẹ̀ríà ni apá kan ṣẹ̀ríà nìyẹn tó ṣẹ̀ríà ti wà láàrin wa tíjọba wa ṣẹlẹ̀ láàrin àwọn financial houses yìí níbo náà fẹ́ gbé lọ níbi kankan tó gbé lọ kò sí kóòtù tó lè handle rẹ̀ àfi ká ní ṣẹ̀ríà court pàápàá jùlọ nílùú Èkó yìí center of excellence ibẹ̀ gan ló yẹ kí ṣẹ̀ríà court ti bẹ̀rẹ̀ Èkó ló yẹ kó ní kọ́kọ́ ní ṣẹ̀ríà court of appeal ní gbogbo ilẹ̀ Yorùbá nítorí pé kíni gbogbo àwọn Islamic finance houses non interest banks ibí yìí ni wọ́n fi ṣe kíni ibí yìí ni wọ́n ti jílẹ̀ jù ṣẹ̀rí ò ní ṣe pẹ̀lú àwọn non-muslim tí ìbá ṣe mùsùlùmí kò kàn wọ́n àwa mùsùlùmí nìkan ni ṣẹ̀rí àbáwí ẹ dákun ẹni tí ọ̀rọ̀ ṣẹ̀rí ò bá yí ẹja jó yé wọn ìjọba faramọ́ ká lo ṣẹ̀ríà bẹ́ẹ̀ náà wá ní àsìkò ògbò ní ń bọ̀ yìí gbogbo ẹni tó bá wá bá yín kó ń fẹ́ jẹ gọ́fúnà ẹ béèrè lọ́wọ́ wọn ẹjọ́ tọwọ́ bọ̀wé muslim communities ẹjọ́ fọwọ́ bọ̀wé ẹ bá wa sí ṣẹ̀ríà court ní gbogbo ilẹ̀ Yorùbá Èkó ni Ọ̀ṣun ni Ọ̀yọ́ ni Èkìtì ni Oǹdó ni ẹ bá wa sí ṣẹ̀ríà court first instance second instance
àti ṣẹ̀ríà court of appeal tí wọ́n bá fọwọ́ sí fún yín ẹ dìgbò fún wọn. ẹni tó bá tako ṣẹ̀ríà náà àwọn tó bá fẹ́ lọ sí ipò gómìnà ẹ má dìgbò fún wọn. ẹ̀tọ́ wa tó fi ń dùn wá látijọ́ yìí ni mùsùlùmí ẹ gbọ́dọ̀ dákẹ́. ìsìlámù fẹ́ ká ní sùúrù ní ìsìlámù ò fi àgọ́. ìsìlámù ní ẹ ní sùúrù ìsìlámù ò fi àgọ́. ẹ dákun mùsùlùmí. àgbọ̀yìí tá a gbọ́dọ̀ nípa ṣẹ̀ríà lélẹ́yìí èyí tá a wí kọ́lọ́n kò fi ṣe wá láǹfààní.